mo gbọ́rò yìn ránṣẹ́ Ọlọ́run kan àti àwọn bírà tí ránṣẹ́ Ọlọ́run yẹn ń dá. Mo wá ń wò pé àwọn tí ránṣẹ́ Ọlọ́run yẹn ń ṣe yìí ò sí nínú Bible o, àbí irọ́ làwọn yẹn ń pa ni. Èmi náà wá pinnu pé ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ránṣẹ́ Ọlọ́run yẹn. So èmi náà ṣe bí investigative pastor mo bá lọ bẹ̀, mo bá lọ jókòó fún counseling. So ibi tó ti ń cancel àwọn èèyàn, yàrá wọ́n kọ́ yàrá kan, tẹ́ bá ti bọ́ síta yàrá yẹn wọ́n plaster àwọn lẹ́lẹ̀, ibẹ̀ wà covered, ilé mi tó ti lẹ́gbẹ̀ẹ́ onílẹ̀kùn tẹ́ máa gbà jáde, ilẹ̀kùn bẹ̀yẹn la gbà wọlé. So níbi tí a jókòó sí wọ́n tó bẹ́ǹchì sílẹ̀, so bí ipa queue ni, tó bá ti dẹ́nìkan lóhùn a mọ̀ súnmọ́ bẹ́ẹ̀. Tí wọ́n bá ń dá, tó bá ti kú bí èèyàn bíi mẹ́ta tí ó fi kàn yín, ẹ̀yin náà ẹ mọ̀ rí nulẹ̀, ẹ mọ̀ rí nǹkan tí wọ́n ń ṣe. So ìgbà tí ọkàn èmi òun ni bẹ́bẹ́ ṣẹlẹ̀, so nígbà tó kù ẹnìkan tí ó fi kàn mí, so bí mo ṣe bọ́ sí ibi àga yẹn, obìnrin tó wọlé ṣáájú mi ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ dáadáa. So bí obìnrin yẹn ṣe jókòó tí wọ́n sọ̀rọ̀, mo kàn rí i pé ìránṣẹ́ Ọlọ́run yẹn ọkàn sọ pé blade, ṣé blade wà ń bẹ yẹn? Àwọn ọmọ wòlíì tí wọ́n wà láyìíká wọ́n bá lọ wá blade wá. Nígbà tí wọ́n gbé blade dé, bàbá gbé lúbúlúbú kan jáde, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bu obìnrin ọ̀hún gbẹ́rẹ́, wọ́n bá ń bu gbẹ́rẹ́, wọ́n bá ń fi kinní ọ̀hún ra. Mo wá ń wò pé ṣé bí wòlíì lápẹ́ nìyí tó wọṣọ funfun tó sì gbé bíbélì lọ́wọ́, bó o ní à ń gbé bíbélì lọ́wọ́ àti à ń sá gbẹ́rẹ́, bó o ló ṣe papọ̀? Ẹ̀rí èké Báíbù ní ká má jẹ́ o, Báíbù ní ká má sọ ní tójú wa rí o. Fúnra mi mo débẹ̀, kó má bàa di àríyànjiyàn ni mo ṣe débẹ̀ fúnra mi tí mo fi ojú ara mi rí. So ìgbà tó kàn mí mo bọ́ bẹ́ẹ̀, wọ́n ní kí ni mò ń fẹ́, mo kàn sọ nǹkan kankan ní tí wọ́n sọ fún mi kò rí bẹ́ẹ̀. So mo rí pé àtúmọ̀jẹ lásán ni tí ń ṣẹlẹ̀ ń bẹ, mo kàn dìde mo bá kúrò ń bẹ. Tí ẹ bá wo àlàyé tí mo ṣe fún yẹn, ẹ rí pé Christianity ní ti ń dàpọ̀ mọ́ ẹ̀sìn mi, ẹ rí pé Christianity ó ti ń dàpọ̀ mọ́ ti ọ̀tọ̀ tí ó sì yẹ ká lajúlẹ̀ láti mọ wòran ní tó bá fi mú wòlíì tí fi ń bu àwọn èèyàn ní gbẹ́rẹ́. Now ọ̀nà méjì ni àwọn tí ń ṣe pidánpidán àti àlùpàídà, ọ̀nà méjì ni wọ́n mọ́ gbà sí ètò agbára wọn. Wọ́n ní charm, bóyá lúbúlúbú tí wọ́n ń bu gbẹ́rẹ́ ìní, bóyá ọṣẹ ìní wọ́n ṣe tí wọ́n fún ẹnìyẹn tí ó fi wẹ̀. Wọ́n ní power container, ìyẹn lè jẹ́ amulet, ó lè jẹ́ belt, ó lè jẹ́ aṣọ, tí wọ́n bá power container ni wọ́n tó bá ti ṣe agbára ìṣù sínú òkà yẹn, wọ́n fi òkà yẹn sọ́wọ́. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn èèyàn ni pé òkà tá a ṣe fún ọ yìí o gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ o. Tí ṣòro bá ti dé, ṣe òkà yẹn báyìí. Wọ́n lè ní tí ṣòro bá ti dé, belt yẹn ní tí ó ṣe fún ọ rí. Ẹni yẹn kò ń ṣe pé yóò nígbàgbọ́ nínú babaláwo tó ṣe fún, ẹni yẹn ò ní ìgbàgbọ́ nínú ní tí wọ́n ṣe fún yẹn, ní ó gbàgbọ́ rẹ̀ sínú ẹ̀. So nígbàkígbà tí wàhálà bá ti dé, wọn náà sáré lọ gbé nǹkan yẹn, yóò sáré lò bí wọ́n ṣe sọ, ibi tí gbàgbọ́ rẹ̀ wà nìyẹn. Christianity ò rí bẹ́ẹ̀. Nínú Christianity nísìn wọ́n ti ń gbàdúrà sí ọ̀sẹ̀, wọ́n ń ṣe àwọn àrà oríṣiríṣi náà sí ọ̀sẹ̀. Ẹ̀rí lúbúlúbú tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà, oríṣiríṣi tí ọ̀tọ̀ ni làwọn èèyàn ń ṣe, wọ́n ń ṣe fáwọn èèyàn láti fi wẹ̀. Tán bá gbàdúrà sí tán, wọ́n sọ fún àwọn èèyàn pé ẹ filẹ̀. Tán bá gbàdúrà sí tán, wọ́n sọ fún àwọn èèyàn pé kán lò báyìí, yóò ṣiṣẹ́ fún wọn. Wọ́n ń ṣe wristband fáwọn èèyàn tán fòkọ chọ́ọ̀chì sí, tán ní wòlíì chọ́ọ̀chì ti gbàdúrà sí wípé ẹni ó bá ti fi ọwọ́ olè ò ní dá dúró, accident ò ní mú. Wọ́n ń ṣe first fáwọn èèyàn tí wọ́n kọ́kọ́ chọ́ọ̀chì sí, táwọn yẹn bá ti wọ̀ abẹ́ rí lórí afẹ́fẹ́, táwọn yẹn bá ti wọ̀ tí wọ́n mọ̀ pariwo mọ́ àwọn olè. Ọlọ́run ló mọ iye àwọn tí olè ti waste dànù, ṣé wọn pa àní gbọ́? Ọlọ́run ló mọ iye wọn tí wọ́n ti jagidi mọ́ àwọn olè lọ́wọ́ tá ti waste wọn dànù, torí pé wọ́n sọ fún wọn pé tá bá ti lè wọ aṣọ táwọn ṣe fún wọn yẹn first yẹn, ìyẹn jẹ́ aṣọ oògùn àbí pé tá bá ti wọ̀ ẹ rí i pé gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn kò fi gbàgbọ́ wa sínú Ọlọ́run. A lè store agbára Ọlọ́run sínú object. Hallelujah. Tá bá ń sọ agbára Ọlọ́run, procedure èṣù òun ni láti fi agbára òkùnkùn sínú container. Nínú ìjọba Ọlọ́run, agbára Ọlọ́run yẹn fi sínú object kankan. Inú èèyàn nìkan ni agbára Ọlọ́run ló lè dúró sí, kò lè dúró sínú object. Nínú Bible ẹ lè rí bí kankan sẹ́ tí wọ́n ti gbàdúrà sí nǹkan kankan tó wá ní kíní ti gbàgbára o kẹ́ mọ́ gbé káàkiri, ẹ lè rí kò síbi kankan tán ti gbàdúrà sí object.
ọ̀pá tí Mósè lò wọn ò gbàdúrà sí o àbí Mósè gbàdúrà sí Ọlọ́run ò gbàdúrà sí ẹnìkan ò gbàdúrà sí. apron ara Paul tó ń wo àwọn èèyàn sàn tó ń lé ẹ̀mí èṣù jáde lára àwọn èèyàn Paul ò gbàdúrà sí o wọn ò lọ mú bá Paul kán sọ pé ẹ gbàdúrà sí kó wá gbàdúrà sí kó ru aṣọ ńlágbára kó wá nìkan mú lọ wọn ò gbàdúrà sí o. nígbà tí wọn ò rí Paul access ni wọ́n kàn rò pé agbọ́ Ọlọ́run rẹ̀ gbọ́ ibà sọ rẹ̀ rí ẹ jẹ́ àlọ́ fi kan àwọn èèyàn bóyá ara wọn dà á ni wọ́n lọ tí ìyanu fi ṣẹlẹ̀. kò ń ṣe pé Ọlọ́run ń stọ̀ agbára sínú object àwọn nǹkan wọ̀nyẹn Ọlọ́run narrate agbára tó ṣẹlẹ̀ ebi Éfésù ni wọ́n ti lo aṣọ Paul ìsìn òrìṣà magic ó wà ní Éfésù Ọlọ́run nílò àti ṣe ṣe agbára táwọn yóò fi submit magical book wọn tí ó fi wá sí ronúpìwàdà nítorí ẹ̀ ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn ronúpìwàdà wọ́n submit ìwé ogun wọn wọ́n sì jó àwọn ìwé ogun wọn wọ́n jóná ní àwọn yẹn sọ di nǹkan lónìí àwọn yẹn ń gbé mantu káàkiri àwọn wòlíì ti gbàdúrà wọ́n gbé mantu àwọn èèyàn ń gbé òróró káàkiri Ọlọ́run ti wọnú òróró ni wọ́n gbé dání tí kíni kan máa ń ṣẹlẹ̀ báyìí wọ́n ti fa òróró yọ àfi bí oògùn wọ́n ti gbé charm wọn jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fi wọn wọ́n ti máa fi wọn kése Christianity lẹ́ ń practice o ẹni tí ń gbé mantu kiri Christianity kọ́ ní ń practice ẹni tí ń gbé anointing oil káàkiri Christianity kọ́ ní ń practice o kí ni ń practice Satanism ẹ ti ń practice náà ẹnìkan béèrè lọ́wọ́ mi ó ní pastor tó bá yẹ pé mi ṣe é sincerely ńkọ́ tẹ́ pé mi ò ní ọkàn pé nǹkan tèmi kan pẹ̀lú ọkàn kan lèmi kan gbàdúrà sí òróró òun tàbá sọ yẹn tèmi wá fi ń ṣe nǹkan tèmi tó bá yẹ pé sincerely ní ńkọ́ ẹ jọ tí ẹ bá mú sincerely tí ẹ bá da omi gbóná àti gàrí pọ̀ tó ṣe déédéé kò ní dẹ́bà kò ní di òfin ní their spiritual law tó bá ti tẹ̀lé ó ti lánsà tó get ẹ sọ pé àbẹ́ẹ̀ rí mo mọ̀ sí èsì dá omi gbóná sí gàrí bí mo ṣe dà á sí gàrí òun ìgbà tí mi ni ẹ ṣe bí kò ní di ẹ̀bà àìbọ́ ṣé kò ní dẹ̀bà yóò dẹ̀bà so ẹ jẹ́ àgbàgbọ́ nu Ọlọ́run èyí tó parí ẹ̀ òun lomi ẹ rí i pé àwa ìgbàdúrà sómi ń bí ní tí mò ń sọ fún yín ni pé agbára Ọlọ́run ṣẹ wọn ò lè store ẹ̀ sínú object kankan à ń gbàdúrà sómi à ń ka sáàmù sómi it's not biblical kò síbi kankan nínú Bible tán ti ṣí tán ti gbàdúrà sí omi ní tí àwọn practices yẹn bí ni wípé wọ́n bí ìbọ̀rìṣà well ó possible ẹni tó kọ́ gbàdúrà sómi kó yẹ pé Ọlọ́run bá sọ pé kó gbà á ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá sọ pé kó gbà á tán àwọn tí ń gbà á sómi ń sìn sí Ọlọ́run ló bá wọn sọ pé kán mọ́ gbà á àti pé àwọn tí ń gbà á sí bó ṣe ń gbà á kí ni ń ṣẹlẹ̀ nínú omi tó ń gbà á sí kí ni ń ṣẹlẹ̀ so there are practices that got used at a certain time and after that time should be thrown away kò ń ṣe ohun tó yẹ kó di practice nínú ìjọ Ọlọ́run á ràn wá lọ́wọ́.